Ẹ ǹlẹ́ o èèyàn wa nílé lóko lájọ àti lẹ́yìn odi ní gbogbo tí ẹ sì láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ ìkànnì wa àti láti máa wo ìkànnì wa ojúlówó Yorùbá. Orúkọ mi ò yípadà, Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdòkun ni orúkọ mi. Ètò yín náà ni ètò Gbédè Màṣà. Ǹjẹ́ gbédè, ǹjẹ́ ẹ mọ àṣà? Lónìí mo wà pẹ̀lú ìyá wa. Kí ni orúkọ yín? Orúkọ mi ni Sẹ́límọ́tù Nọ́fíùdù. Ìyá wa Selimat. Nọ́fíùdù. Ìyá wa Selimat Nafiu Ìdòwú. Lónìí gẹ́gẹ́ bí ìṣe wa, a máa bi wọ́n léèrè ìbéèrè mẹ́rin. Ìbéèrè mẹ́rin tá a máa bi ìyá wa. Ìbéèrè ẹyọ kọ̀ọ̀kan ó gbé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ó gbé pọ̀n. Ìyẹn ni wípé tẹ́ bá gba gbogbo ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin, ẹ máa jẹ 2,000 náírà. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ẹ rí i dájú wípé láti ìbẹ̀rẹ̀ títí dé òpin tá a fi máa parí ètò yìí, ẹ ò sọ èdè mìíràn tó yàtọ̀ sí èdè Yorùbá títí tá a fi máa pa ayàwòrán. Tí ẹ bá fi lè sọ èdè mìíràn tó yàtọ̀ sí èdè Yorùbá lórí àwọn èdè mìíràn kọ̀ọ̀kan tẹ́ ń sọ yẹn, bẹ́ẹ̀ sọ Gẹ̀ẹ́sì kan, àpò kan ó máa lọ, ìyẹn 200 náírà, a máa yọ kúrò nínú owó tẹ́ jẹ. Bẹ́ẹ̀ sọ míì, èmi náà tún máa yọ. Ṣé ó yé yín? Ó yé mi. Ǹjẹ́ gbédè? Ọlọ́run ràn wá lọ́wọ́. Ǹjẹ́ màṣà? Ọlọ́run fún wa ṣe. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Ìbéèrè àkọ́kọ́ ó lọ báyìí. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún debit card? Debit card. Wọn kó yàn lówó lọ. Debit card. Tẹ́ bá fẹ́ gbowó ní ilé ìfowópamọ́, tẹ́ fẹ́ gbowó lẹ́nu ẹ̀rọ, ṣé mọ̀ pé debit card òun lẹ máa lò tẹ́ máa fi gbowó. Debit card yẹn kí ni ọ̀rọ̀ Yorùbá fún? Bí ATM. Bí ATM yẹn ẹ mọ̀ pé debit card ni wọ́n máa ń pè. Ṣùgbọ́n ATM gangan ní ẹ̀rọ tí ẹ lọ gbowó mẹ́. Ṣùgbọ́n káàdì yẹn gangan Ìgbowó. tí ẹ lọ fi gbowó yẹn, debit card ni wọ́n máa ń pè. Kí wá ní ọ̀rọ̀ Yorùbá fún debit card? Kí ni à ń pè ní èdè Yorùbá? Lédè Yorùbá. Ìgbowó. Ìgbowó. Ẹ̀mọ́. Ìmọ̀. Debit card, ọ̀rọ̀ Yorùbá fún debit card òun ni lébé ìyọwó. Lébé. Ìyọwó. Káàdì gangan òun ni lébé. Tẹ́ bá mú lọ sí ìdí ẹ̀rọ, kí lẹ lọ fi ṣe? Ẹ lọ fi yọ owó. Ẹ fi ń yọ owó jáde. Ẹ fi ń gba owó, lébé ìyọwó. Ìbéèrè àkọ́kọ́ ó ti lọ. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó lọ báyìí. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún content creator? Content creator. Èmi ò mọ̀. Content creator. Content creator. Ayé yìí ni. Ọ̀rọ̀ Yorùbá fún content creator òun ni afèròdára. A fi èrò dá ara, afèròdára ni content creator. Ó yá bọ́ síta lẹ́yìn. Ìbéèrè méjì ti lọ. Ìbéèrè ẹlẹ́kẹta òun nílé. Ìyá wa, iṣẹ́ wo lẹ ń ṣe? Okòwò ni mo ń tajà. Ẹ ń tajà, kí lẹ ń tà? A ń ta ráìsì, ẹ̀wà, nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ táwọn ọmọdé ń jẹ. Táwọn ọmọdé ń jẹ àti nǹkan táwọn àgbàlagbà náà ń jẹ. Táwọn àgbàlagbà náà ń jẹ. Ibo ni ìsọ̀ yín wá wà? Ibo ni a ti wá bá yín? Inú ìsọ̀rí náà ló ti wá bá mi. Táwọn ìbá wá tán bá fẹ́ ra nǹkan ní ọwọ́ yín, bóyá àwọn tó wà ládùúgbò àbáwọn tó wá láti ibì kan tán wá sádùúgbò àti tí wọn mọ ibi tí wọn ti ra nǹkan, báwo ni wọ́n ṣe dọ́dọ̀ yín? Kò sẹ́ni tí ò mọ̀ wá. Kò sẹ́ni tí ò mọ̀ yín? Ní ọ̀sán pọ̀ lọ́dọ̀ ìyá àbù. Ìyá àbù. Tẹ́ wá ti lọ ọ̀dọ̀, mo fẹ́ ra nǹkan, ta ni ń jẹ́ ìyá àbù? Wọ́n ní pé ká wá ra nǹkan ńbẹ̀. Wọ́n ní wọ́n ń tà ìrẹsì. Ẹbí ọmọ tó dúró. Ìyá àbù. Mú lọ́dọ̀ ìyá àbù. Wọ́n á mú wa débẹ̀. Kò sí ọ̀nà, ajé á máa bugbájẹ. Ìbéèrè méjì ti lọ. Ìbéèrè ẹlẹ́kẹta ó lọ báyìí. Onígbèsè tó ń sin ẹni tó jẹ lówó láti san owó. Onígbèsè ni ẹni tí ó yáyàn lówó. Ó wá lọ sin ẹni tí ó jẹ ní gbèsè, ó wá lọ sin ní owó.
nígbà tó lọ sìn lówó yẹn ẹni tó lọ sìn yàn lówó yẹn kí ni orúkọ tí à ń pè ní Yorùbá? Onígbèsè náà. Mm-mm. mo yáwó lọ́wọ́ yín mi ò wá tí ì san ẹ̀yin wá sọ́dọ̀ mi ẹ wá láti wá sin owó yẹn lọ́wọ́ mi ní àsìkò yẹn kí ni orúkọ tí kí ni a máa pè yín? Ṣé ẹ̀yin àbí mi? Ẹ̀yin tẹ wá sin owó yín lọ́wọ́ mi, owó tí mo já lọ́wọ́ yín tí mi ti san padà. Ẹ mọ̀. Asin gbèsè ni. Ẹni tó ń sin gbèsè ni asin gbèsè. Torí pé mo ti ń sìn ẹ̀yin lẹ jẹ mí ní gbèsè. Mo wá sọ́dọ̀ yín láti sin gbèsè yẹn láti àsìkò yẹn mo ti di asin gbèsè. Kí ni mò ń sìn? Gbèsè pé ẹ bá mi mú owó tẹ jẹ mí. Ìbéèrè ẹlẹ́kẹta náà ti lọ. Ìbéèrè ẹlẹ́kẹrin ó lọ báyìí. Ta ni irú ọmọ wo tàbí tí a bá sọ pé àbí ìkọ́ kí ni ó túmọ̀ sí? Tá bá pè yàn ní àbí ìkọ́. Àbí ìkọ́ ọmọ tí èèyàn bá ń bá sọ̀rọ̀ tí ò bá gbọ́ àbí ọmọ tí wọ́n sọ pé kó mọ̀ ṣe nǹkan tó bá ṣe èèyàn lè bú pé ò tiẹ̀ lẹ́kọ̀ọ́ àbí ìkọ́ ni ọ́ kú kọ́kọ́ ẹ̀kọ́ ẹ̀ kó o gbọ́. So ọmọ tí èèyàn bá kọ́ tí ó ní sí ti máa ń sọ pé mọ̀ ṣe nǹkan báyìí tó bá ṣe kò ní à ń pè ní àbí ìkọ́. Àbí ìkọ́ ọmọ tó jẹ́ pé àwọn òbí tí ó bá ṣe ẹni tí ẹ tún sọ. Ẹni tí wọ́n pè ní àbí ìkọ́ ọmọ tó jẹ́ pé ní sọ pé mọ́ lọ síbi ibẹ̀ yẹn tó wá lọ síbẹ̀ tí wọ́n sọ wọn pa mo ní kó má lọ síbẹ̀ àbí ìkọ́ ni ọ́ àkókò ẹ̀kọ́ ẹ̀ ó gbọ́. Rárá. Wọ́n lè fi bú ọmọ yẹn náà pé. Ìyẹn yàtọ̀ sí tíátà béèrè ó jọra wọn ṣùgbọ́n kì í ṣe àbí ìkọ́. Ọmọ tí èèyàn bá ń bá wí tí ó gbọ́ wọ́n lè pè ní àbí ìkọ́ àkókò abẹ́wí ó gbọ́. Wọ́n kọ́ yẹn o. Wọ́n kọ́ ṣùgbọ́n kò gbẹ̀kọ́. Níṣẹ́ àti kọ́ kò gbẹ̀kọ́. Ẹ ò tí gbà ìyá wa. Àbí ìkọ́ ni ọmọ tí a bí ṣùgbọ́n tí a ò kọ́. Ìyẹn ni pé a bí tí wọ́n bí ṣùgbọ́n wọn ò kọ́. Èyí tẹ́yìn ṣàlàyé yẹn ni àkọ́gbà. Àwọn tó bí wọ́n kọ́ ṣùgbọ́n òun ni ò gbẹ̀kọ́. Fún bí àpẹẹrẹ yìí sìn kí wá rí ọmọ yín sìn kí wọ́n mọ̀ ní tẹ̀sí wà ń bẹ̀ nù àbí ìkọ́ ọmọ. Ẹ̀yin tẹ́ wá wà mẹ́wàá ní àbí ìkọ̀kọ́ àkọ́gbà ni o. Àkúkú kọ́ ògbẹ̀kọ́ ní àkọ́gbà. Ṣùgbọ́n tó bá sọ pé àbí ìkọ́ wọ́n ń bú àwọn òbí ẹ̀ ni wọ́n ń bú nílé pé ìwọ ọmọ tí wọ́n kọ́ láti ilé yìí. Ṣé o ti yé yín bẹ́ẹ̀? Ìyàwó sì dùn mí pé ẹ ní oore ọ̀fẹ́ láti jẹ nǹkan kan. Ṣùgbọ́n a mọ̀ wípé ẹ ti kọ́ nǹkan kan tàbí méjì. Kí ni nǹkan tẹ kọ́ ní lára rẹ̀? Nǹkan tá a kọ́ mbẹ̀ ni pé ká má sọ Yorùbá nù. Ká má sọ Yorùbá nù. Ká mú Yorùbá wa ní ọ̀kúnkúndùn. Irú àwọn ọmọ wa nísìn irú owó kan táwọn ọmọ nísìn àwọn ò mọ̀ fi kọ́ wọn wípé Yorùbá jẹ́ èdè wa a gbọ́dọ̀ sọ èdè wa nù a gbọ́dọ̀ mú èdè wa ní kókó kì í ṣe èdè Gẹ̀ẹ́sì nìkan ni wọ́n gbọ́dọ̀ mọ̀ kó sí ọpọlọ. Ṣé ẹ wá sí mọ ọ̀rọ̀ Yorùbá fún debit card báyìí? Kí ni ọ̀rọ̀ Yorùbá fún debit card? Ẹ ti gbàgbé. Lébè ìyọwó. Látòní lọ tẹ́ bá ti fẹ́ bóyá ẹ fẹ́ lo lébè ìyọwó yín. Ìyẹn ATM card ẹ mọ̀ pé ní ATM card. Tọ̀yìnbó àbí kí ló kọ ọmọ yín kan? Abubakar lọ bá mi mú lébè ìyọwó mi wá. Èwo tó ní jẹ́ lébè ìyọwó báyìí? Àwọn ọmọ lébè ìyọwó ní ó ní ATM card ní lébè ìyọwó. Alọ́mọ wa tẹ́ bá tún lọ sí ìgboro náà ẹni tí ò bá mọ̀ ọmọ òun máa bi yín léèrè pé kí ni nǹkan tẹ́ ń sọ. Ẹ máa ṣàlàyé tẹ́ bá ṣàlàyé fún àwọn náà ti mọ̀ nìyẹn ká tó wí ká tó fọ̀ ó ti tàn kálẹ̀. Tó ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ fún ìkópa tí ẹ kópa lórí ètò wa Gbédè Màṣà. Ẹ̀yin èèyàn wa a ní rí mọ jù báyìí lọ fún ti sáà yìí.
kó tó tún di ìgbà míì, ẹ máa ẹ̀yin tí tó jẹ́ wípé ẹ ṣẹ̀ ń rí wa fún ìgbà àkọ́kọ́, ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ ń bá wa pàdé fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti tẹ̀lé wa kí a jọ máa gbé àṣà, ìṣe àti èdè wa ká jọ máa gbé ní arugẹ. Ẹ̀yin tí ẹ bá dẹ̀ fẹ́ ṣe onígbọ̀wọ́ wa, ẹ kàn sí wa. Ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ náà, ẹ kàn sí wa kí a jọ máa gbé àṣà wa ká jọ máa gbé lárugẹ. Orúkọ mi ò yí padà, Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdòkun náà ni. Ó tún dìgbà kan náà. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.